ẹ̀yin èèyàn mi ẹ káàárọ̀ o ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá wà. èmi ọmọ yín náà ni àbúrò yín tí ẹ mọ̀ bí ẹni mowó arólé ọmọ bàbá tẹ́ntẹ́n olúmọ ẹ̀kan ọba lọ́la jp. ó ní fídíò kan tí mo tún mú wá fún yín ní yàjóyàjó. mo fẹ́ kẹ́ ẹ wo itú tí ọba olúwo pa nínú fídíò yìí kó má jẹ́ pé ojú èmi nìkan ló máa tó. láti ìgbà tó ti dé láti mẹ́kà ìlú mẹ́kà tí àrá ti sán lọ́jọ́ sí tó fọ́ gbogbo aláṣàdó ó lágbára. A tún gbọ́ pé gbogbo àwọn tó lọ sí mẹ́kà gan orí kò jọ bíi pé orí kó ọba olúwo lónà ó ṣeéṣe kó jẹ́ pé àwọn onílẹ̀ fẹ́ kó ṣègbè sí ọ̀hún yẹn o pé ó fẹ́ kí ọba yìí ó ṣẹ̀sìn gbogbo tí gbogbo ọmọ yorùbá máa fi rí. Torí pé púpọ̀ ni mo rí pé kí ló dé mo tẹ̀ gbọ́ mo gbọ́ èèyàn bí kan tó pè pé kí ló dé tọ́bọ olúwo sí lára àwọn tó kú sọ̀hún yẹn mo ní àìrọ́ máì tí ìjẹ́ károkú kan àkànbí for now. Já fi ìdájọ́ yẹn sí àwọn onílẹ̀ tó ń tẹ̀ lójú ṣàbàṣàbà tó ń ṣe wọ́n ṣàkàṣàkà. Já fi ìdájọ́ yẹn fún wọn kí wọ́n fúnra wọn ṣe ìdájọ́ ọba olúwo. Nítorí pé ẹ̀yin náà mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó máa ń ti ẹnu arákùnrin yìí jáde bíi pé kí àwọn fúlàní ó bọ́ jáde kí wọ́n máa pa gbogbo àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe kan pa gbogbo wọn rú fún bó ṣe pa àwọn ará ilẹ̀ haúsá tí fúlàní gba gbogbo bẹ̀ tí àwọn Usman Dan Fodio gba gbogbo bẹ̀. gbogbo ẹ̀ náà lẹ ti gbọ́ lórí program mi kan tí mo ṣe ní bí oṣù díẹ̀ sẹ́yìn. bí pé ó tiẹ̀ ṣe fídíò kan láìpẹ́ gbogbo àná la rí mo play ẹ̀ lórí fídíò mi tó ní ìwọ o ti dì máàmù o láti sìn lọ àwọn ọ̀tá ọlọ́run ní kó lọ máa gbógun ti o tá dẹ̀ làwọn ọ̀tá ọlọ́run àwọn tí ò fẹ́ àwọn oníṣẹ̀ṣe àwọn ni bí pé kọ́ṣà máa pa ọmọ yorùbá òun ló máa ṣe arákùnrin yìí. ẹ̀yin èèyàn mi láti ìgbà tó ti wá dé láti mẹ́kà ó dàbí wípé ọba olúwo ti di sàzúzẹ o apá ẹ̀ ti ga sókè gidi gan. ṣé a sì ń sọ tẹ́lẹ̀ pé ó dàbí pé eléyìí tó ń ṣe tẹ́lẹ̀ ó wò ní o pé mò ń dọ́gbọ́n sí fún yín tẹ́lẹ̀ ni ṣùgbọ́n lọ́wọ́ yìí o mo máa jáde tán. ẹ̀yin èèyàn mi ẹ wo fídíò yìí. Àti ọgbọ̀ ó jẹ́ pé ìwé tí wọ́n ní kọ̀ jẹ́ gangan ìwé táwọn èèyàn láwọn ọ̀rọ̀ lálẹ́ ìlérí ọlá bẹ́ẹ̀ nítorí ẹ̀ ni mo fi kúrò ní Canada tí mo fi ní ìlú jẹ́ tí a ní kò sí gangan wọ́n kò gbàgbà mú wà bí ní ọlá bẹ̀rù ọlá tí bẹ̀rù ju ọlá Canada. Ẹ̀yin lè bá ìtì rí bá lọ mọ́kà tó bá ti dágbére lé ọ̀dágbére ló mọ̀ ń lọ láti lọ bọ́lọ̀ wọn ọba mo sì lè mọ́ padà. Ìgbésẹ̀ bá ti ń lọ wọ́n bá kú sọ̀rọ̀ kó o lè gbókùn ẹ̀ padà. Èrò bẹ́ẹ̀ mọ̀ lẹ́ẹ̀ ọ̀ṣọ́ ọ̀gbọ́n. Ipò tọ́nà àìyò tọ́nà ipò súnmọ́ ó súnmọ́ pọ̀. Ànábì Muhammad. Ọlọ́run àfẹ́ o. Ìwọ́n àwọn ọmọ ẹ̀kọ́ lọ káàdì bí láti.
ọjọ́ kò sí àlejò. Àwọn ọmọ wa náà bẹ̀rẹ̀. Àwọn ọmọ ìwé náà bẹ̀rẹ̀. Ọlọ́mọdé mẹ́ta. Ilé ìwé bẹ̀rẹ̀. Ìwọ́n bá bẹ̀rẹ̀. Tó bá padà wálé. Tó bá bẹ̀rẹ̀ sí ní bọ̀ ìṣà. Ọ̀pàdánù. Ọlọ́sọlá nílùú Mọ́gà. Gbogbo ayé ní wá Mọ́gà. Gbogbo ayé ní gbẹ̀rà rẹ̀. Gbogbo ayé ní pariwo rẹ̀. Àwọn èèyàn gbèsè lórí. Àṣẹ tí bẹ́ẹ̀ ló ń lò gbọ́dọ̀ náà kí ní bẹ́ẹ̀. Láti mú kí ìjọba kan kí ní bẹ́ẹ̀ máa yá. Ẹ̀ka ẹ̀rọ yìí ká báyìí náà sí. Àṣọ́rọ̀ rẹ̀. Wọ́n tó bá ti lọ mọ́ta tó ọ̀bá mẹ́kọ́ ọ̀rọ̀ lọ. Kábálé èèyàn fún mọ́ta àwọn ẹwọ́n ta ẹgbẹ̀rẹ̀ tí kò ọ̀rọ̀ mọ́ta. Ọ̀pọ̀ tí ọlọ́run àgbé ìjọba rẹ̀ tó wà lábí. Èmi ọmọ bọ́ọ̀lù ṣe ti sáì ní James Allo Arch. Pẹ̀lú ńkúra, wọ́n fi kú ewu. Ńkúra àti ájì fún ìṣẹ́gbẹ́ o. Fún ìṣẹ́gbẹ́ mínísítà. Mọ̀kánìkì sílẹ̀nu. Ẹgbẹ́ bá ń mú sílẹ̀nu. Bọ́lá ẹ tí ò ní gẹ́gẹ́ ní. Ẹ tí ò lè sọmọ́ bá. Nígbà wọ́n jọ àyè. Ẹ tí ò lè sọmọ́ bá níbi gẹ́gẹ́ tó bá rẹ̀ kò ti wá. Wọ́n wà jọ kìí. Ààyè tí ó fún ọ nígbìnà, ààyè ipò ìtẹ́rì. Ààyè tí ó sòsò, ààyè tó fi ẹ̀gbẹ́ kan hálẹ̀. Ẹlòmí ó sì tó sùn fẹ́gbẹ̀rẹ̀ náà. Ipò ọgbọ́ ó ti lọ sọ́run. Tọ́bá tẹ̀lé nínú kẹ́ǹtì nígbìnà. Wọ́n lọ lọ tọ̀ ní ilé ìtọ̀gán ẹ́ẹ̀tò ní ọba àti pẹ́sidẹ́ntì àti mínísítà agbára olórí sàkíọ́ àwọn akúrò. Ó pèrè kò sí executive. Ọba ti fẹ́ dà láti ọmọ ẹ̀kọ́ tọrọ ṣùgbọ́n wọ́n tó lẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ ó ti kú gara lórí ó ti kú nínú ìnáwó ó ti kú àbẹ̀tọ́lọ̀ ń bá ká padà èlò lọ́wọ́ ti ṣe káàkiri yóò di àjẹ́ ẹlòmíì náà ní ẹgbẹ́ kejì ẹni àgbẹ̀lẹ́gbẹ̀ olóòrùn ló sì kú ọ̀hún ilé ìròsàn fún un pé wọ́n yà mí. Láyé rẹ̀ kù yá sí rẹ̀. Wọ́n yà wá lórí ṣùgbọ́n ìlú èdèlé ìyá ọ̀há ìlú èrè. Tí ìgbà gbé ọ̀rọ̀ náà ọ̀nà ọ̀rọ̀
fi lè lọ tó ọba pé má fẹ́ padà sí òṣìṣẹ́ ọ̀dọ̀ ẹ̀rọ kan tí má bẹ̀rẹ̀ fáwọn èèyàn bí ẹgbẹ́ tuntun ó ti bẹ̀rẹ̀ tuntun nígbà tí ó pàṣẹ agbára tuntun lọ́wọ́ akẹ́bẹ̀rù agbára tí èrò ìdókòwò kí n tó lọ èèyàn pé mo ti ọ̀dọ́ ìrẹ́nà ọ̀rọ̀ ajé padà. Ìyá ti kú. Àwọn èèyàn mẹ́rin ń lọ, wọ́n máa fẹ́ lọ kú sọ̀rọ̀. Ṣẹlá ẹ̀rọ bá pẹ̀lú ọmọ máa fẹ́ lọ, ọ̀pọ̀lọ́ fẹ́ lọ. Ọ̀pọ̀lọ́ máa fẹ́ lọ fẹ́ náà. Ọmọ ẹgbẹ́ ìwọ̀n mẹ́ padà. Àmín. Àmín ńlá bẹ. Kìí ṣe pé kò lè fi ọwọ́ tó lọ. Àmín. Àmín àṣà. Àti ìṣàgbọ́ àbúrò àgbọ́ aláàfin gbà pẹ̀lú àmì. Ẹ máa kàkà lórí mọ̀lẹ́kà. Ìṣèpẹ̀kọ̀ ló fojú kàn án. Ó sì tó pé ó kí n bẹ ìmáàmù nígbà òde ìmáàmù. Tí máa mú wà kó iṣẹ́ ìwé iye òmìnira ọ̀kọ̀ọ̀kan. Nígbà àwọn ẹ̀ṣẹ̀ bíi ti ọ̀lọ́rọ̀ nígbà wọn ó gbé òṣèlá ọkọ̀ gbé òṣèlá. Nígbà tá a wà Nàìjíríà ìmáàmù wá ń pé ó iṣẹ́ ìdásí. Wọ́n á kí iṣẹ́ ìlọ́wọ́ wá ṣe. Ó yẹ ṣe bá tí àlọ́wọ́ ìfọ́lọ́ ṣẹlẹ̀ èyí tí mo ṣe. Ó yẹ ṣe bá tí àlọ́wọ́ ẹ̀mí màlẹ́gbà sọ fún mi pé súrà tó bá fẹ́ sọ ìmáàmù yẹn gbọ́dọ̀ kí ọ̀lọ́wọ́ Mo sì sọ síta. Mo sì sọ síta. Mo ní wọ̀n tó ha. Yẹn ní wọ̀n tó ha wọ̀ láyé. Máa wà yàgà lọ́dún ká. Yàrá ìkàwé àwọn ìyàgà nínú ìgbà. Las
síta ẹjọ́ bẹ̀rẹ̀ ní ìrẹsì èyí nìkan ọ̀gá lọ sí mọ́sálásí ìyàwó mi náà bá mi lọ ṣùgbọ́n òun ti bẹ́ sí ọ̀dọ̀ àwọn tí mo bá wọn lọ ṣe kẹfà tí àtàn wà lùhà lókè ìlú àṣẹ ọlọ́run nítorí pé mo wá sọ síta ẹ̀tọ́ bẹ̀lẹ́bẹ̀ẹ́ mi ó wá sí ó wá wò ní láì ọkọ̀ ní ìgbàdá tó bẹ́ lápá àbúrò tí bí máa àmì tó ṣẹlẹ̀ láwọn ọ̀bẹ́ ṣe láì báyìí máa dúpẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ àdúrà rẹ̀ ti gbà ó láàpẹ̀ ṣe kó o tó wá máa fa àwọn àlúmi ipò lórí kan Mọ́kà lórí kan Saudi Arabia ipò lórí kan Madina lórí kan Saudi Arabia àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú wọ́n ti ń lọ́lá ṣùgbọ́n láti wú yóò ti pọ̀ lọ. Ọlá àti ìwé ìlú kẹta, ọlá àti ìwé kàmà. Ebi Màdínà wà àwọn ìgbàwà ọkọ̀kọ̀kọ̀ ìgbàwó lọ. Máa ọlá fẹ́ Màdínà ọ̀gbọ̀n wa. Ìmọ̀ ìbájá wà ọ̀rọ̀ ẹ̀kọ́. Jídà kẹrin airport wà. Ṣùgbọ́n láńgbẹ́ Mọ́kà. Nítorí Mọ́kà lọ láti kan Màdínà àti gbogbo sáàkà rẹ̀. Ẹlòmẹ́ tí rí o, ṣùgbọ́n láti dé. Ọ̀lá àrílẹ̀ ọ̀lọ̀ àti fún ọmọ àbúrú. Àti fún gbogbo agbègbè ìlú. Àti fún Ọ̀ṣun. Àti fún gbogbo ìlú. Ẹgbẹ́ bá lọ Mọ́kà, tí ọ̀gá ọmọ ìsìnkú Mọ́kà, tí ọmọ ìtumọ̀ ibi tó lọ, ó ṣòfò. Sílẹ̀ mọ́dí àṣò. Látẹ̀lé lọ, gbígbúra, gbogbo náà gbúra. Ìdí ń jẹ́ ẹ̀bọ, ìdí ń jẹ́ òrìṣà, ìlú ti ẹ̀kọ́ ìrọ̀ òrìṣà bíbọn tẹ́lẹ̀. Gbogbo ìyá rẹ̀. Òrìṣà bíbọn, gbogbo ìyá rẹ̀. Idolatry and deity worshiping with a passion. With a passion. Hatred of idol worshiping and deity worshiping with a passion. Ẹ̀rọ tẹ́ ń ṣe lẹ́ẹ̀kún, tẹ́ bá ń ṣe ní ṣe wípé kì í ṣe ìbọ̀rìṣà, bí o bá ṣe ẹ̀dùn lọ́tọ́ bá tó pé ìbọn nǹkan ẹ má kéde wá jù ọ̀gbọ́n akílọ̀. Ó ti mọ́ ọ̀run, ó sì ti bọ̀. Ẹ̀wọ̀n tó jù nínú o. Pé ìyá bá jẹ́ láti mẹ́ta, ó rí pé o lè mọ kíkọ́. Ó pẹ́ àwọn yẹ̀pẹ̀, ó ti kí yẹ̀pẹ̀. Ó pẹ́ àwọn yẹ̀pẹ̀ tó kí ẹlọ́fun lòún mú jáde. Ó ti lè kú.
Gbogbo àìsàn tó bá lè ní ọmọ ẹgbẹ́ ọ̀sẹ̀ jí sáyé padà ní ẹjọ́ ọ̀rọ̀ tó mọ mẹ́ta. Ẹ láti lọ mẹ́ta. Ẹ láti lọ Màdínà kó lè bá àwọn akẹ́yìn ṣe ń kú téèyàn wá padà wáyé. Ọmọ lálàgẹ̀rẹ̀ ó kù pé ó ti lọ. Ọlọ́jà wa náà ó lè lọ. Ẹ̀sìn lọ́lọ́lọ́ta, ẹ̀sìn tọ́lọ́lọ́lọ́ta, tí àwọn lọ́jọ́wọ́ pè ní ìsìláàmù. Mẹ́jẹ̀ ẹgbọ́n lọ́wọ́ rẹ̀, ọgbọ́n lọ́wọ́ rẹ̀, ọ̀pàá. Mẹ́jẹ̀ ẹgbọ́n rẹ̀, wọ́n máa rẹ́sẹ̀ bàbá rẹ̀ káàkiri. Ìsìláàmù ni máa fi ṣe. Ẹ̀sìn tí wọ́n máa wá káàkiri. Ẹ̀sìn ọlọ́run ọba. Ẹ̀sìn tí wọ́n máa wá káàkiri. Báwo ṣe bàbá rẹ̀? Báwo ṣe bàbá rẹ̀? Bẹ̀rẹ̀ sí sórí àwárá. Kìí ṣe pé Mùsùlùmí ò èdè àwọn Lárúbáwá. Wọ́n ti ń sọ Lárúbáwá kánàbí lóògbé òun. Àwọn Kírísítẹ́nì tí wọ́n jẹ́ Lárúbáwá èdè tí ó ń ṣe fún. Ìjọba tí Kírísítẹ́nì Lárúbáwá pé Ọlọ́run ọba Allah. Àbọ̀rìṣà Lárúbáwá èyí tí wọ́n ń pè ọlọ́ọ̀kún táwọn náà tó gbé ìtumọ̀ rẹ̀ kékeré ní àti Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì àti àbọ̀rìṣà ní Lárúbáwá Allah ni wọ́n ń pè ọlọ́ọ̀kún. Àwọn àpò ní Olódùmarè lọ́wọ́. Etí ibi tá a ti jọ kánà, àwa Yorùbá àti Lárúbáwá ibi tá a ti jọ kán ní pé ìmọ̀ náà ní kéde. Àwọn bàbá ilé ọ̀gbọ̀n ìṣẹ́wó, àtẹ́jọ́ ọ̀bá mọ̀tàn. Àwọn bàbá ṣe ìgbésẹ̀ èdè láìpẹ́ yìí. Ògbó ọ̀bọ̀ ìṣẹ́wó, Ṣàngó ọ̀bọ̀ ìṣẹ́wó, Ògùdúà ọ̀bọ̀ ìṣẹ́wó, Ọlọ́run ṣàṣoṣo mọ́sí. Ẹ̀yin náà, ẹlọ́wọ́ Ògùdúà yìí. Mo ti sọ fún yín lónìí, ẹ̀kọ́ Ògùdúà sí ìlẹ́ta ní ẹgbẹ́ tó lò Ògùdúà, ẹgbẹ́ wẹ́sẹ̀ bàbá yín, ẹ̀sìn bàbá yín ni ìmọ̀ náà ní ẹgbẹ́ yàwó ọmọ ní Ṣàngó tẹ́sọ́ ìdíjú àwọn olùgbé ẹgbẹ́ Ṣàngó. So ìyẹn ní pé olùgbé pọ̀ Ṣàngó. Olùgbé ẹsẹ̀ bẹ́ẹ̀ mú olùgbé àti ó ti wá pẹ́kọ̀ọ́ tó wá ọmọ Èkìtì lògùn ẹ̀yìn ọmọ àwọ̀ ẹgbẹ́ ògùn ọmọ Èkìtì rẹ̀ ń pọ́ ọ̀rọ̀ ẹgbẹ̀gbẹ̀ nínú ọkọ̀ ọkọ̀ bàbá lẹ́kìtì àmú bàbá ti ẹgbẹ̀ ọkùn ọwọ́ àjàgbà ogún òdókìtì ilé
ìmọ̀ tó kàn ní pẹ̀lú ààrẹ Èkìtì. Ẹ̀rù ní Agẹmọ ìṣe aráàlú Ìjẹ̀bú ní Ṣàngó, Ọ̀yọ́, Elásọ̀yọ́ ti bí iye Ọ̀yọ́ tó wà lókè Jẹ́sà. Ibẹ̀ ló kú sí. Ìwọ́n tó bá lẹ́nu Ṣàngó, ọkọ̀ ìrèrè tó ní ọkọ̀ ṣàdúrà pé ikú túbọ̀ Ṣàngó pàọ́. Ọ̀fẹ́ jẹ́ kí Ṣàngó kí ọ. Kọ́kọ́ sọ ìkọ́kọ́ fi ọlá Ṣàngó ìtọrọ fún ọkàn rẹ̀. Nígbà tí irú púpọ̀ Ṣàngó lọ́kọ̀ máa rẹ̀. Ọ̀rọ̀ bẹ́ẹ̀, nígbà ọba bẹ́ kí ọkọ̀ ọ̀gbọ̀n ọ̀gbọ̀n bẹ́ gbàdúrà rẹ̀ náà ọ̀nà ọ̀dọ́ rẹ̀. Ìwọ́n tó ń bọ̀ ya ilé Olúmọdẹ́kọ̀. Ẹ̀yin tẹ̀ ń bọ̀ ya ọlẹ́ ìṣọ́ náà rí. Ṣùgbọ́n bẹ́ẹ̀ títí a fi ń tó ojú Ọya ní pé ojú Ọya ni Ọya kú sí. Lọ́ọ̀kọ̀ rẹ̀, lọ́ọ̀kọ̀ ya ọ wá láti lè ra ọmọ àwùjọ. Àpèjúbọ̀ lọ́wọ́ rẹ̀. Ọya òkè wòrí, wọ́n tọ́ bá Ọya kọ́kọ́ gbàdúrà pé irú púpọ̀ Ọya pé kú ní omi ọ̀pá ọ̀pẹ̀ màá. Èmi lè fi wọ́n lọ àwọn tí mo lè fọ́lá àwọn tọrọ. Ẹni tí ọ̀gbà gbọ́ kò lè fọ́lá ẹ̀kọ́. Èmi ò ṣe mọ̀ọ́mà kọ́ lè bí sí ọ. Gbàdúrà sí wọ́n ń bá àbíṣẹ́ ìgbàgbà. Ṣé máa bá yẹn ń pè tẹ́lẹ̀ ìgbàgbà? Ṣé orí bí wọ́n máa bọ̀? Ṣé máa máa lẹ́nu lọ́gbà yìí? Ṣé máa máa lẹ́nu lọ́sà àdúgbò? Ẹgbà ti sọ́gbà èyí tẹ́ bá gbàdúrà sí náà mọ́ ìlú òsì náà. Ọlọ́run ọba ìlú gbàdúrà sí. Mọ́lú ọlá tọ́lọ ń ṣe lóò Ànábì Muhammad. Ọba Tẹ́lẹ́dà, ọgbọ̀n láti bẹ̀rẹ̀. Kò sí ìlú tó lọ́lá tó mọ́ta. Saudi Arabia, kò tí sí gbọ́. Oúnjẹ ọ̀fẹ́, ó lè sọ́gbọ̀n ní pọ́. Bí ọba ṣe ń kó oúnjẹ ọ̀fẹ́ wá títì. Ṣéta ìwé ìpé wọ́n pàákì ẹ̀fẹ́ tó tún lé tó lè lórí wọ́n ti pàákì ṣéta ní. Ó tó lẹ́kẹ̀ẹ́ náà wọ́n ti pàákì ṣéta ní. Oúnjẹ sí, oúnjẹ ẹgbẹ́ná, àgbẹ̀mí, àti fruit. Ẹ̀ṣẹ̀ ìgbà, chicken ní chicken lálá. Ó kò lè sí pé lórí ní pàápàá ẹ̀yìn kẹfẹ́. Lẹ́yìn náà ọlá gẹ̀ẹ́gẹ̀. Kí gbogbo ayé bá ní ìdí owó, inú ìlúgbà wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ tọrọ. Ẹgbọ̀lá rẹ̀ ní sọ tó wọ́n wípé, ó ṣe ṣe máa inú ọlá tó ṣe fún Mùhàmmá. Inú ọlá náà, èmi ti gbàgbé àfúrò. Àti gbogbo ọmọ àwọ̀, inú ọlá tó ṣe tí mẹ́ta ṣe bá wọn ọmọ àwọ̀. Ìwọ́n náà ń bọ́ sẹ̀gbé, sábẹ́rú alábọ́lá sí kúsà ìpèsè. Ìwọ́n náà kọ́ ya, sábẹ́rú alábọ́lá sí kúsà ìpèsè ìlú ti ẹ. Ìwọ́n ọba fún àpò òkun, sábẹ́rú alábọ́lá sí kúsà ìlú. Èmi o, nítorí tí mo ń tọrọ ọlá tó wà
ní Nàìjíríà àti Mẹ́kà tí mo fi tọrọ ẹ̀ fún òun ní pé tí èyí tí ìtọrọ ẹ̀ báwọn yòókù ní pé kí èèyàn máa tí orí kálukú gbà wọ́n nínú ẹ̀. Ọba ìlú mẹ́rin òjò lọ́gbàgbọ́ ìwọ náà ò tó tọrọ sí ìbùtì. Ẹgbẹ́ ọ̀gá ṣàkó tó kọ́kọ́ náà ṣàkó. Èmi fi ọlá ọjà àti bẹ̀rẹ̀. Irú ọlá ti bẹ̀rẹ̀ tí gbogbo ayé pátá ló wọ̀ bẹ́ẹ̀. Tí gbogbo ayé tí a bí ìlú ọmọdà. Kìí sàwọn ará mọ́tà jẹ́ ní ẹgbẹ̀kù nínú ìmọ̀ ọlọ́run lọ́kàn. Ìmúdọ́mọ ọlọ́run lọ́kàn tí èèyàn pọ̀ jù bẹ́ẹ̀ lẹ́pẹ̀ ní Indonesia. Àwọn màálù rẹ̀ pé ìsọ lárúbáwọ́. Lárúbáwọ́ ọ̀gá àṣà, òní ọmọwọ̀ dáadáa, ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn ọlọ́run lọ́kàn, wọ́n bá lọ ọ̀rọ̀ Jàlámíà, wọ́n bá lọ ọ̀rọ̀ àgbàdá, ẹ̀sẹ̀ àríwí pátá ìrànlọ́wọ́. Àmẹ́ ìrúgbé lọ́rọ̀ gbọ́nà kí àwọn Ìsìláàmù rẹ̀ ní èdè kí ni mo sọ? Ìsìláàmù rẹ̀ ní èdè gbogbo èdè ní gbogbo àgbáyé ní ìgbọ́gbọ́ náà ní ọ̀rọ̀. Nítorí àwọn Ìsá, Dáúdà, Mùsá, Yésùfù, àwọn ẹ̀mọ́ ọ̀sán lẹ́rùdára ànábì sọ fún ẹgbẹ́ ẹ̀yọ́ ọlọ́run ní ìwé ìbáni ẹ̀mọ́ ọlọ́run ní ọjọ́ èmi wọlé Mẹ́kà àti Mẹdínà ní gbogbo ayé ṣe é mọ́tẹ̀ àti èsì nígbà tí wọ́n gbádùn àti tí ẹ bá yẹ bẹ́ẹ̀ wọ́n wá fọlá náà bẹ̀rẹ̀ sí ìwé bí mo ṣe ṣe àgbà náà ní Mẹdínà tó tó wọlé lọ sí ìwé pé bá yọ ọ̀rọ̀ kéèrè. Gbogbo ayé ni mo sọ. Kèrè ṣe Nàìjíríà nìkan gbogbo ayé yóò máa dèrò wọn ní gbádùn. Sí ọjọ́ kan Táwọn èèyàn máa gbé ní Facebook. Ọmọ ilé ẹ̀rọ jẹ́ pé tí ọmọ náà sí Facebook gbárùn kò ní gbádùn. Ọjọ́ ọlọ́mọ yóò sọ àyè bẹ̀rù. Àmì níbo yẹ ẹ̀fẹ̀rù sọ́sọ́. Lẹ́yìn ọ̀bá rí mi. Tí ọ̀bá sọ̀rọ̀ mi. Tí ọ̀bá rí mi. Ọ̀rọ̀ ìníyànjú. Ara mi nà. Ẹnu ọlẹ́ mi. Lórí ọmọ mi. Sọlá fún wa. Àmì irú ọgbọ́n tó náà lè ṣe fọ́mọ mi. Àti èmi náà. Táyé ọ̀bá rí wa. Bẹ́ẹ̀ ni sẹ́dùn. Táyé ọ̀bá tí ìdérò rẹ̀. wọ́n kó orí wọn wá. Àwọn náà lọ sọ lásì Mẹ́kà. Wọ́n ọmọ Mẹ́kà tẹ́lẹ̀. Ṣùgbọ́n wọ́n lọ sọ lásì Mẹ́kà. Gbogbo ayé ni wọ́n Mẹ́kà. Ọlọ́run lọ lọ́dọ̀. Yóò ṣe ẹlẹ́sìnwó. Ó jẹ́ pé kí a ní ọ̀pá kí ìdérò láti wá rí Ọlọ́run. Láti wá gbàmú Ọlọ́run. Láti wá fọwọ́ kọ Ọlọ́run. Láti fọwọ́ kọ Ọlọ́run. Láti fọwọ́ kàn mí. Láti fọwọ́ kàn wó. Láti gbó lórí ilẹ̀ wó. Ayé òní gbàmù. Gbogbo. Wọ́n tọrọ aláṣẹ lórí ọ̀sán bẹ̀rẹ̀. Wọ́n tọrọ mọ́ bẹ̀rẹ̀.
Ọlọ́run àní ọ̀nà lọ́wọ́ pẹ̀lú àríjì ṣọ́gbọ́ ẹ̀ṣẹ̀ ìyá ẹ̀ṣẹ̀ ìrọ̀dímọ̀ ọ̀gá kèso èyí kọmọ ẹ̀ṣẹ̀ ìyá kèso èyí kàwọn ọmọ ọlọ́run èyí kàwọn tí mo fẹ́ wà nínú èyí kẹ̀lé náà tó pẹ́ ẹ̀ṣẹ̀ ó lè mọ èyí dáríjì. Ìgbéga tó dé, ìrànlọ́wọ́ tó dé, àwọn ọlọ́run tó dé, lọ́mọ ń bẹ̀ láti ìlú lọ́dọ̀. Ìtọ́jú ní kẹrẹ máa aṣíwájú pẹ̀lẹ́, aṣíwájú ló ti pẹ́sidẹ́ntì lónìí. Bẹ́ẹ̀ ni àmọ́ dáṣíwájú, lọ́mọ ń bẹ̀, lọ́mọ ṣe bẹ́ẹ̀, ó ti ń bẹ̀, ìyá ọ̀gá tẹ̀sọ̀tẹ̀, ní ilé kábíyèsí, ní ọmọ tí wọ́n ṣe náà. Thank you.
Kí ni ìṣe báyìí? Fídíò náà ni ẹsẹ̀ ìwòtọ́ yẹn o, ẹ rí i pé àrà ń bẹ t'Olúwo ń dá, àrà ń bẹ t'Olúwo ń dá. Ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ àfojú fò ó, ẹ já máa tẹ̀lé Olúwo, ẹ já máa tẹ̀lé títí di ọjọ́ tí Olódùmarè máa fún ara ẹ̀ ṣèdájọ́ ẹ̀ àti àwọn onílẹ̀. Torí mo mọ̀ pé kò sí ọba tó lè máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí sáwa ọmọ sí onílẹ̀ àbí sí àwa tá a jẹ́ ọmọ Yorùbá kó máa bà wá lójú jẹ́. Ọjọ́ kìíní àná ni àwọn òyìnbó kan wá kí tí bàbá wọn yarí lọ pé ó lè oníjìbìtì èèyàn lẹ́ni tó lé kúrò l'Amẹ́ríkà ló lọ ó fẹ́ borúkọ ẹbí yìí jẹ́. Ọba aládé ilẹ̀ Yorùbá, Olódùmarè ṣàánú fún wa o. Ẹ̀yin èèyàn mi, Àkànbí ṣe tiẹ̀ ó lò gba tiẹ̀ lọ́nu, ó kù Olódùmarè, ó kù àwọn onílẹ̀, ṣùgbọ́n mo mọ̀ pé kò sẹ́ni tó ṣe búburú nílé ayé tí ò ní kẹsàn búburú tó ṣe o. Ọba Àkànbí ó ṣe búburú nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ló dẹ̀ fẹ́ dá ogun sílẹ̀ láàrin àwọn ọmọ Yorùbá sí Yorùbá. Ọba Abdulrasheed ó ti dá ogun lẹ̀ Yorùbá ò kọ̀ jagun ni, ó ti dógun ẹ̀sìn lẹ̀ pé ká tiẹ̀ jagun yẹn. Ṣùgbọ́n Olódùmarè á kó wa yọ, á gbà wá ní gbogbo mẹ́sì gbogbo ti ilẹ̀ Yorùbá wà yìí lágbára dẹ́dà ṣẹ̀dá. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share fídíò yìí, a tún máa mú ètò míì wá ní kòpẹ́kòpẹ́ yìí lágbára dẹ́dà ṣẹ̀dá tí ẹ tún máa rí bó ṣe ń lọ. Ẹ ṣé mo dúpẹ́ o. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ máa rí fídíò wa, ẹ̀yin ọmọ aládé,
orí ìkànnì Àrólé Babatẹ́tẹ́ TV lẹ́wà yìí o. Ẹ bá mi subscribe sórí YouTube channel yìí kí ẹ̀yin náà kó lè máa mọ bó ṣe ń lọ lórí Yorùbá Nation, gbogbo ibi tá a bá ṣẹ́ dé bó ṣe ń lọ kẹ́ ẹ lè máa rí. Kó bá jókòó sí yín àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá pátá òun la máa ń gbé lórí ìkànnì aláyọ̀ yìí. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ pàdé wa, ẹ ṣé mo dúpẹ́ o, ó dàárọ̀.